Ẹ kú dédé ìwòyí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Agbẹjọ́rò kan ti figbe ta ó ní àwọn jàǹdùkú ti gba ìfẹ̀hónúhàn mọ́ àwọn tó gbé kalẹ̀ lọ́wọ́. Lábẹ́ rẹ̀, ó ní òun bẹ àwọn olùfẹ̀hónúhàn láti tètè kúrò ní àwọn ibùdó ìfẹ̀hónúhàn wọn. Àwọn tó ṣàgbékalẹ̀ rẹ̀ gbọ́dọ̀ rán àwọn aṣojú rẹ̀ láti jókòó sọ̀rọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀. Àtíkù ti fọnmú o. Ó ní bí àwọn ọlọ́pàá ṣe ń pa àwọn ènìyàn tí wọ́n tún ṣe wọ́n báṣabàṣa lásìkò ìfẹ̀hónúhàn kò ṣe ìtẹ́wọ́gbà. Ẹgbẹ́ òṣèlú Democratic ti yan Kamala Harris gẹ́gẹ́ bí olùdíje rẹ̀. Lábẹ́ rẹ̀, Harris ṣe ìlérí láti ṣíṣọ lójú igbákejì rẹ̀ tí wọn yóò jọ díje. Ààrẹ Tinubu ti pè fún àjọṣepọ̀ àgbáyé láàrin àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ láti kojú ìpèníjà ọrọ̀ ajé. Ìdí tí Ààrẹ Tinubu fi gbọ́dọ̀ bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ní kíákíá rèé o. Sultan ti ìlú Sokoto ṣàlàyé. Àwọn ẹbí kan rèé o. Níṣe ni wọ́n lo ayédèrú ìwé ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Canada ṣùgbọ́n wọ́n ti dá wọn padà sórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Fọ́nrán ìfẹ̀hónúhàn tó ṣàfihàn mi wọ́n lò ó láti fi ṣì àwọn ènìyàn lọ́nà ni o. King Ibe ló sọ bẹ́ẹ̀. Lásìkò ìfẹ̀hónúhàn yìí, owó àwọn ohun tí ẹnu ń jẹ bíi ìrẹsì, ẹ̀wà, gàrí, ata, tòmátò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti wálẹ̀ o. Ìròyìn eré ìdárayá. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ ìyẹn Victor Ipeba ti fìdí ẹ̀ múlẹ̀ pé ṣíṣe àgbékalẹ̀ àwọn ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lẹ́sẹ̀ kùkú yóò fún orílẹ̀-èdè yìí ní àǹfààní láti ṣàkójọpọ̀ àwọn ògo tuntun fún orílẹ̀-èdè yìí. Àwọn ìròyìn yìí àtàwọn míì lóríṣiríṣi lẹ ó jẹ̀gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.